Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Òṣìṣọ́yà mi, ayé òṣìṣọ́yà. Ìṣọ̀lá mi tún dẹ́kọ́ máa lọ bẹ́ẹ̀. Ìyá ẹgbẹ́ Bobasote Okurin Akile Ijebu. Ìyálóde Mojísọ́lá. Ṣé wá mi? Mojísọ́lá ooo. Alájà ìyàwó méjì. Aya méjì. Oya méjì. Ìyá ẹgbẹ́ Bobasote Okurin Akile Ijebu. Ẹ̀sùn síwájú ẹ bá jó bọ̀. Bàbá ẹgbẹ́ ìnáwó ọjọ́ Níjẹ̀bú fẹ́. Ó yá o gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Bobasote. Ó yá ẹ bá mi gbé bàbá ẹgbẹ́ yín lárugẹ. Òun ẹni là ń gbé lárugẹ. Òun ẹni là ń gbé lárugẹ. Òun ẹni là ń gbé lárugẹ. Bí mo rẹ́ni tó ń jó tó tún náwó kí ni mo tún fẹ́. Ọlọ́bẹ̀ ló pàdé ọlọ́kà gẹ́gẹ́ ló ń ṣe gẹ́gẹ́. Ìyá máa yàrá yo ló ń bá gbà àlùjọ rẹpẹtẹ. Bàbá ẹgbẹ́ o kìíní tó gbógun mi kọ́. Bàbá ẹgbẹ́ àbò mi gùn mí mọ́. Màṣá ló ń kó fún mi. Bobasote Akile ẹ̀ṣẹ̀. Ó wá lórí ẹgbẹ́ ọ̀bánẹ́yẹ obìnrin kọ́rẹ́ǹsì. Ẹ bá mi ṣètọ́jú barista. Ilé máa sanwó, Akile Ijebu ní Bobasote. Ilé máa sanwó, ọmọ níbi ilé máa sàn ní. Àwọn ọlọ́wọ́ Bobasote ilé máa sàn ní. Àwọn ọlọ́wọ́ Bobasote tipátipá òun láti ṣòye. Bobasote tipátipá òun láti ṣòye. Òdúsọ̀yà tipátipá òun láti ṣòye. Bàbá ẹgbẹ́ tipátipá òun láti ṣòye. Ta ló ń sanwó àgbàdo lówó Bobasote sanwó àgbàdo lówó. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.